ṣé lóòótọ́ ni ẹgbẹ́ agbébọn tuntun Mahmuda ó kọlu àwọn agbègbè kan ní Kwara? àmì ìbéèrè ohun ló mọ̀ gbé pọ́n o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara mà ti fèsì sí ìròyìn kan tó má gbòde pé ẹgbẹ́ agbébọn kan tí wọ́n pe orúkọ wọn ní Mahmuda ó mà ṣe ìkọlù sí agbègbè kan ní ìpínlẹ̀ náà. ìròyìn náà ni ìṣẹ̀lẹ̀ náà mà wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ Kayama àti Barute ní Kwara. iléeṣẹ́ ọlọ́pàá nínú àtẹ̀jáde tí agbẹnusọ wọn SP Adétòun Èjìrè Adéyẹmí tó mà buwọ́lù fún àwọn akọ̀ròyìn ó ní ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò mọ̀ wáyé o ní àwọn ìjọba ìbílẹ̀ náà. Adéyẹmí ní ìròyìn tó ní èèyàn 15 ó má pàdánù ẹ̀mí wọn ó mà ló mà jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́ o tó sì ń ṣì àwọn aráàlú lọ́nà. bákan náà ó ní Adéyẹmí ní kò sí nǹkan kan tó ń jẹ́ ẹgbẹ́ agbébọn Mahmuda ní ìpínlẹ̀ Kwara. ààfin dá àwọn èèyàn ìpínlẹ̀ Kwara lójú pé àwọn ọlọ́pàá wọ́n wà ní gbogbo agbègbè wọn láti rí wípé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn. bákan náà ó ní àárọ̀ àwọn aráàlú àti àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pé kí wọ́n yàgò fún pínpín ìròyìn ẹlẹ́jẹ̀ kiri èyí tó jẹ́ kí àwọn aráàlú máa páyà níbikíbi tí wọ́n bá wà o. gbogbo àwọn olórí ìlú àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ńlá ti kàn sí tí wọ́n sì jẹ́ kó yé wa wípé ìṣẹ̀lẹ̀ náà kò mọ̀ wáyé rárá o. ṣáájú ní iléeṣẹ́ ìròyìn Sahara Reporters ó mọ̀ ló mà gbé ìròyìn kan síta pé ẹgbẹ́ agbébọn Mahmuda ó mà ṣe ìkọlù sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kwara tí èèyàn 15 tí wọ́n sì pàdánù ẹ̀mí wọn. èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ o tí iléeṣẹ́ ọlọ́pàá yóò wọ́gi lé ìròyìn láti ọwọ́ iléeṣẹ́ ìròyìn Sahara Reporters. ìròyìn yìí ó máa ń jáde lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ tó wáyé o ní ìpínlẹ̀ Kogi níbi tí èèyàn 20 míì tó tún ti di olóògbé nínú ìkọlù tuntun kan èyí tó wáyé lágbègbè Logo àti Gbagir níjọba ìbílẹ̀ Ukum ní ìpínlẹ̀ Kogi o. ìkọlù tó mà wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́bọ̀ Thursday òun la mọ̀ gbọ́ pé àwọn darandaran ó mọ̀ ló mọ̀ wà nídìí rẹ̀. àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Benue CSP Anene tó mà buwọ́lù ó mà ṣàlàyé pé lásìkò tí ìró ìbọn máa ń dùn láti lé àwọn agbébọn náà ó mà ní àwọn èèyàn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn bó ṣe wù wọ́n. ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ni kò sí nǹkan kan tó jọ wípé ẹgbẹ́ agbébọn kan bẹ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pè ní Mahmuda péròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn tí ò láńtẹ́nà òun làwọn oníròyìn òní wọ́n ń gbé kiri o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú sinmi òní ọ̀pọ̀ sinmi báyìí láṣẹ lókè ìpẹ́ o ẹ ṣé tẹ̀ ń tẹ̀lé wa o.